ẹ káàbọ̀ sí orí ìkànnì òbí tó wà lẹ́gbẹ̀ẹ́ máa ṣe máa pẹ́ fún ẹ̀wọ̀n oríṣiríṣi ọ̀rọ̀ àṣírí ló jáde nínú fídíò tí ẹni yìí túlẹ̀ ẹ̀wọ̀n tó bá yẹ kí ìgbà kọ́kọ́ lè ga fún wa lórí ìgbẹ́ ẹ bá aláìkí kọ́mẹ̀ntì ẹ subscribe ẹ ṣe àwọn fídíò tó wà tó balẹ̀ balẹ̀ ìgbádùn àwọn content báyìí ẹ̀sùn mọ̀ pé táwọn kò bá rí àwa kì í sọ ìjọba wá sí kíláàsì wá sọ alẹ́kẹ́ àti ìwádìí dáadáa lórí ẹ̀ kí àtọwá sọ ẹ̀wọ̀n kan máa fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kan máa fi pa ìlú kan máa fi àwọn kùsù lẹ́ka sọ ojú abẹ́ Iyabo Ojo ṣẹ̀sìn o Iyabo Ojo ṣẹ̀sìn gan ẹ̀sìn global èwo nu yín ló di kí lẹ ronú lọ síbi àkàrà náà kí lẹ ronú débi àkàrà ta ló ní kẹ́ lọ dín àkàrà pìtìkìtì ayé ńgbà yí ẹ sábọọdù Ọlọ́run fọ̀run kẹ́ á jókòó báyìí ni 15,000 20,000 a máa wò ó a máa parọ́ a máa hun rán yẹn a máa hun olórí burúkú àwọn ayé máa ṣe rere a máa hun ẹsẹ bọ́ọ̀dù wá dẹni tó ń ṣe ṣó téèyàn 100 òun mọ́ ó máa ṣe ìgbà tó lọ bí òréré ayé ògbọ́n kò tọ́ lọ bí ọ̀pá àbọ̀ a ní Ọ̀jájá come here Wàsíù Àyìndé come here iṣẹ́ lọ́balọ́ba ni mò ń ṣe àwa máa pa irọ́ ńlá wọn pa olórí burúkú á tún pè mí kémi kọ́mẹ́ǹtì èmi tí mo lórúkọ èmi tí mo mọ̀ pé Ọlọ́run mú mi lọ síbi tó ga imagine tó gbà tó ń ṣe ṣó fáwọn ọba Ọ̀jájá àwọn Alhaji Wasiu Ayinde imagine kí lọ máa kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ bí Iyabo Ojo ṣe ń ṣe níbo ni bá fojú sílé ni ọwọ́ àti ẹ̀tìtọ̀ mi ní ìdẹ̀ fún mi ní ọ̀tún ọ̀tà mi àwọn tí mi dà abẹ́ ẹ̀gbẹ́ lọ́fíìsì ọwọ́ àti tẹ̀yàn á ní kẹ́mi lọ open fake account èmi ò mọ̀ bóyá fake account ṣe rí ẹni tí Esabod bá fẹ́ sọ ẹni kó gbé receipt wá Esabod nǹkan tí mo fẹ́ clear nípa ẹ̀ ni wípé ẹ ò gbésí ayé Esabod ẹ ò gbésí ayé ẹ ò gbésí ayé ẹ jẹ́ ń tọ́nà ẹ jẹ́ ń ra tán náà ẹ jẹ́ ń tọ́nà ṣe rí anybody bá fẹ́ parọ́ fún yín ẹni kan fún yín evidence gbogbo evidence tí mò ń gbé jáde fún rárá mi ǹjẹ́ ẹ̀rí kankan lọ́wọ́ àwọn Esabod gbogbo àwọn evidences tí mò ń gbé jáde fúnra mi ǹjẹ́ rí lọ́wọ́ àwọn Esabod ṣé kò yà yín lẹ́nu ẹ̀yin èèyàn àwọn evidences tí mò ń gbé jáde recently ṣé kò yà yín lẹ́nu Esabod ìwọ tó níṣẹ́ lọ́wọ́ ó mọ̀ pé lára àwọn nǹkan tó help mi nílé ayé ni wípé irú ìwọ àti Iyabo Ojo I can never make friends with you guys mi ò dẹ̀ lè sọ̀rọ̀ inú mi fún yín because number 1 you have no address, number 2 you have no pedigree, number 3 how can I put it o ní ìtàn rẹ̀ pẹ̀lú àwọn òbí ẹ̀ ìwà àti Iyabo Ojo. You see, if you want to have friends, make sure your friend comes with an address. Don't make friends with people that doesn't have an address. Òun ló jẹ́ pé gbogbo wọn lórí cyberspace yẹn wọn ò lè rí mi mú ọ̀rọ̀ tí n bá dẹ̀ máa sọ lẹ́yìn ọlọ́rọ̀ 1% ló máa jẹ́ torí tí n bá rí ọlọ́rọ̀ àgbákò ọ̀rọ̀ wà lẹ́ẹ̀kẹ́ mi àgbákò báríbakú ọ̀rọ̀ ó wà lẹ́ẹ̀kẹ́ mi ìyẹn tí n bá rí ọlọ́rọ̀ gangan. If someone does not have an address, do not engage them too much. ẹni pé gbogbo ọ̀rọ̀ Esabod ń sọ wọ́n ní wọ́n sọ pé kò sí address kankan olórí burúkú Iyabo Ojo tó máa mọ sàárì àwọn ọmọ she so desperate she wanted to make friends with me ṣe rí ọ̀rọ̀ Esabod sọ ẹ nísìn Iyabo Ojo ló pè tẹ́ bá wo concept ọ̀rọ̀ Esabod sọ pẹ̀lú ìtìlọ́lá Fádúrì sọ ẹ rí pé the same thing ni. I went to Mecca 2019 mo gba oyè bọ̀rọ̀kìnní àdínì ní January 2019 mo ṣe housewarming ibi báyìí ní May around May June July around May ṣá ẹ lọ wò lórí Google
níjọ́ tí mo gbé ilé ìsíta Gistlover fẹ́ kú ṣe believe pé Gistlover require fún gbogbo document ilé ọ̀dọ̀ mi gbogbo ẹ̀ pátápátá ló gbà dání ẹ bá mi ṣe ẹ̀ṣọ́ yìí gbogbo document ilé tí mo wà nínú ẹ̀ ni Gistlover gbà dání ìtorí Gistlover ni mo ṣe post document mi kẹ́ gbọ́ lẹ́nu if not for Gistlover mi ní post document ilé ọ̀dọ̀ mi tẹ́ bá wo concept tí Lọlá Fádúrì gbé wá tẹ́ bá wo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Esabod ẹ rí wípé lórí burúkú Iyabo Ojo tó ti mọ sàárì ọmọ ẹ̀ ló ń kọ script fún gbogbo wọn it takes someone that is highly intelligent èmi tó dẹ̀ ń bàtà mo ní time and date lọ́wọ́ ṣe mọ̀ pé Lọlá Fádúrì ò mọ̀ wípé mo sì ní evidence lọ́wọ́ bó o ṣe contact mi wípé kí n má dárò kí o ṣòdì òkè lóhùn kí n rántí nǹkan tó ṣe fún mi nígbà tó ń kó wa wá sí New York ṣe rí pé fúnra Lọlá Fádúrì ló text mi ní message yẹn ẹ rí pé mi ò reply message Lọlá Fádúrì mo kàn ní o ṣí ọ̀rẹ́ mo dẹ̀ move on cause with Lọlá Fádúrì tí mo fẹ́ engage nínú ọ̀rọ̀ ẹni tó jẹ́ pé kò ní address ẹni tó jẹ́ pé tó bá parọ́ mọ́ mi ò lè tètè rí mú mo ti prepare fún nǹkan tí Lọlá Fádúrì ṣe fún mi láti ọdún tí mo ti mọ Lọlá Fádúrì that was about 13 to 14 years ago ni mo ti prepare nǹkan tí Lọlá Fádúrì ṣe fún mi níjẹta yẹn òun lè fi rí pé tí Lọlá Fádúrì bá send mi ní message thank you eya darling it's okay love you it's beautiful ẹ rí pé mi ò engage Lọlá Fádúrì nínú anything tó lè kó bá mi. a ní Iyabo Ojo máa mọ sàárì àwọn ọmọ òní má kọsẹ̀ àwọn ọmọ Iyabo Ojo láti ìgbà tí Mohbad ti kú tí Iyabo Ojo ti ń fọmọ Mohbad tí Iyabo Ojo ti ń fi Mohbad gba donation èló ní Iyabo Ojo fún Liam Iyabo Ojo bà ọ̀tá Liam láyé jẹ́ ni Iyabo Ojo bà ẹni ọ̀tá Liam jẹ́ ó bà ọ̀la ọ̀tá Liam jẹ́ Iyabo Ojo bà gbogbo nǹkan tó jẹ́ ti ọ̀tá Liam Iyabo Ojo bàjẹ́ tó bá kè ní kọ̀la kí Iyabo Ojo jáde láyé àwọn ọmọ Iyabo Ojo máa ráre kú lójú ẹ̀mí ẹ̀ ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ò ní ọpọlọ ẹ ní brain until day you will sit down and think about that Liam if not for Iyabo Ojo that was stalking Mohbad don't forget that Iyabo Ojo's daughter and son they were friends with Naira Marley. Shubomi was a very close friend to Iyabo Ojo's daughter. What Gistlover did to Shubomi, do you pray they do it for your children? When we are cursing Iyabo Ojo's children, it's just a tautology. Iyabo Ojo's children are cursed already. What Iyabo Ojo did to Naira Marley, Iyabo Ojo's children are cursed for the rest of their miserable life. When Iyabo Ojo and Esabod was cursing Iyabo Ojo's children and Esabod's children, it doesn't move me because mi ò hùwà èpè àwọn Sọjí àwọn Dọ̀kásì tí wọ́n gbé àwọn ọmọ Iyabo Ojo ṣépè tá máa fi aṣọ ẹ̀jẹ̀ ikú òjijì wé gbogbo ọmọ tó jáde lára Iyabo Ojo bí Sọjí ṣe sọ when Sọjí was saying it does not move me torí mi ò hùwà èpè. Mi ò hùwà èpè Yasin nígbà tí Sọjí tó ń ṣiṣẹ́ aginjù ṣebí fọ́tò tí Sọjí píríǹtì lọ sí burial ground lọ fi ṣépè fọmọ Iyabo Ojo ṣebí Gistlover ló post ẹ̀ àbí fọ́tò tí Gistlover post kan ní Sọjí ló print ló mú lọ sí burial ground. So ẹ̀yin lẹ máa sọ fún mi kí n má ṣépè fún àwọn ọmọ Iyabo Ojo mo ní ẹ̀yin lẹ máa sọ fún mi ẹni tí mo máa gbé gégùn gbogbo ìṣẹ̀dá tó bá ní pé ká má ṣépè fún ọmọ Iyabo Ojo wọ́n á sin òkú àwọn ọmọ wọn
àdàbí tí ọwọ́ Iyabo Ojo bá mọ́ lókù àdàbí tó bá jẹ́ wípé òtítọ́ Iyabo Ojo gbé wá nípa mi àdàbí tí ọwọ́ Iyabo Ojo bá mọ́ lábẹ́ Gistlover lókù àdàbí tí ọwọ́ àwọn ọmọ Iyabo Ojo bá mọ́ nínú story tó wà pé àlóyìn orí Gistlover gbogbo ìṣẹ̀dá tó bá ní kó má ṣe pé fọ́mọ Iyabo Ojo bó ní tọ̀hún bá lógún ọdún agbọ́mọ ẹ̀sìn gbogbo yín tẹ̀ ń kọ́ ti ibi tá a ti ṣépè yẹn àdàbí tó bá jẹ́ pé àwa la kọ́kọ́ ṣépè fún Iyabo Ojo àtàwọn ọmọ ẹ̀ àdàbí tí ọwọ́ Iyabo Ojo bá mọ́ lábẹ́ Gistlover àdàbí tí ọwọ́ àwọn ọmọ Iyabo Ojo bá mọ́ lábẹ́ Gistlover àdàbí tí gbogbo nǹkan tí Iyabo Ojo sọ nípa mi tó gbé wá nípa mi tó gbé fún àwọn blogger both Facebook Instagram gbogbo ẹ̀ àdàbí tó bá jẹ́ òtítọ́ ni àmọ́ tó bá jẹ́rọ́ ni tó bá kẹ̀ ní kọ̀ọ̀lá kí Iyabo Ojo jáde láyé gbogbo ọmọ ẹ̀ ló máa ráre kú lójú ẹ̀mí ẹ̀ ẹ̀yin olórí burúkú wọn wọ̀nyí ẹ̀yin aláìlọ́pọlọ ẹ̀yin olòṣì ẹ̀yin ẹni òfò tẹ́ máa mọ sàárì àwọn ọmọ yín kò ń ṣe Iyabo Ojo nìkan lọ́mọ ẹ̀ máa ráre kú gbogbo yín tẹ́ rí òtítọ́ tẹ́ wá ń fi rọ́bò òtítọ́ mọ́lẹ̀ nítorí Mohbad ó ṣọmọ yín nítorí Lizzy Anjorin ó ṣẹbí yín nítorí Very Dark Man ó ṣẹbí yín nítorí Jẹ̀ṣà kì í ṣẹbí yín nítorí Naira Marley ó ṣẹbí yín nítorí pé Sam Larry ó ṣẹbí yín nítorí pé gbogbo àwọn ìṣẹ̀dá tí Iyabo Ojo ti gbé ṣubú títí mọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run nítorí pé wọn kì í ṣẹbí yín gbogbo ègún àti èpè tó wà nínú Kùránù àti Bíbélì àti ìṣẹ̀ṣe kó máa lọ jókòó sí ìṣẹ̀dá gbogbo ọmọ tó tara Iyabo Ojo jáde pẹ̀lú gbogbo ìṣẹ̀dá tó bá ń gbèjà Iyabo Ojo àti tí Iyabo Ojo bá ń gbèjà àdàbí tí ọwọ́ Iyabo Ojo bá mọ́ àdàbí jẹ́ oje pé mo bímọ àtẹ́jọ 43-44 Gistlover and Iyabo Ojo was so desperate they have to instigate Wale Bouncer to call me and Wale Bouncer was calling me at my vulnerable moments less than 30 minutes that I gave birth. Wale Bouncer called me. I was just moved from the theater because I had CS. I was just moved from the theater to the nursing mother room and Wale Bouncer was screen videoing me without my consent. And Wale Bouncer told me to show him the face of the baby and I did it. And Wale Bouncer videoed everything, including the face of my fourth child. For me to have kept my life private, you all should know that for you, Iyabo and Gistlover, coming for my family, you should know it's end of your road. You should know that. Iyabo Ojo, you should know. Less than 1 hour that I gave birth, Gistlover posted the video, the vulnerable moment. A moment that was between me and God. You know what it means to have a child at the age of 43-44. You all know what it means. I've never been married all my life. I have never flaunted my firstborn. I don't flaunt things about me. I only dance to advertise my business. But you, Iyabo Ojo and Gistlover, you bent on destroying my enemy. Ọ̀run á fi aṣọ ikú òjijì wé àwọn ọmọ ẹ̀. Iyabo Ojo àti wo àti Gistlover tẹ́sábọ́ọ̀dù. Ọ̀run á fi aṣọ ikú òjijì, aṣọ ìpọ́njú, aṣọ ẹ̀tẹ́. Ọ̀run á fi wé gbogbo ọmọ tó tara wọ Iyabo Ojo jáde àti gbogbo ọmọ tó tara Gistlover jáde àti ẹsábọ́ọ̀dù. Ọ̀run á fi aṣọ ikú òjijì wé gbogbo ọmọ yín. Gistlover posted that video and Soji printed the photo and they took the photo of the newborn baby. They took it to where? A burial ground. Iyabo Ojo, gbogbo àwọn tó tara ẹ̀ jáde,
wàá nàka sí sàárè wọn kó tó jáde láyé. Gbogbo ọmọ tó tara Gistlover jáde pátápátá Gistlover tọ́ka sí sàárè àwọn ọmọ ẹ̀. Esabod kó tó jáde láyé wàá máa tọ́ka sí sàárè àwọn ọmọ ẹ̀ ní kọ̀ọ̀kan ni. Wàá máa nawọ́ ni Esabod sí sàárè àwọn ọmọ. Iyabo Ojo, you've done your worst on this cyberspace. Now, if you could remember, I did my Borokini 2019 January. I did house. No. The reason why I posted this place, I told you, Gistlover chatted me up that this house is not my house, and I said it's my house. He said I should give her proof, and I gave Gistlover proofs that I own this place. I gave Gistlover my everything concerning this house. I sent it to Gistlover. Gistlover said they said I was not the one. I said, Gistlover, this is the document. You can take it to Alausa, go and confirm. I told Gistlover, this is so year of your general signature. This is my plan. When I sent it to Gistlover, that was the reason why I posted my house document. I did not post the documents to oppress or to show people that I just bought a mansion. Gistlover was under. Gistlover wanted to lie against me that my house was bought for me by someone. And I challenged her. Me and Gistlover, we've never been friends. We used to have terrible arguments. Gistlover used to destroy people's hard working, hard hand. But the same Gistlover never told Nigerians that Iyabo Ojo's house, I mean the one Iyabo Ojo did house for me, was a rented apartment. Iyabo Ojo, who is Gistlover? If Gistlover can tell me that I should provide evidence that I was the one that bought the house, why is Gistlover not posting you that you rented an apartment? That house is not your house. Gistlover has lived a life that make an average Nigerians that's become Gistlover's victim to feel that nothing works in Nigeria. You see, this is my point. You will not to ba fe sneeze sita ni o. To ba fe sin sita ko fo bomu e. Ma sin sinu o. O le affect e o. O le shika fun e. If you want to sneeze, nature ni o ko le fo by sneeze. But for bo enu e, ma sneeze padà sínú. Ba mi yọjú so ko ba mi take care. Wọ́n fún ní kíní gummies and all that. If you are once a victim of Gistlover, you will know that nothing works in this country. Gistlover has done more damages than Boko Haram. Gistlover, I am telling you for free. Gistlover has done damages than Boko Haram. And nobody came to our rescue. Not the government, not the necessary offices. We were being bullied. We paid. We crumble, like we tremble when Gistlover chat you up. We tremble on our feet. A country that comes with a government. If you've never been once Gistlover's victim, you will think everything is all right in this country. Not until you become Gistlover's victim. The moment you become Gistlover's victim, you realize that in this country, nothing at all works. Nothing at all. And that is why you see someone like me, I have to face my business. And I stand on the truth. And I will never ever go for people that doesn't come from me. Because I know one day, this country will work again. Iyabo Ojo and Gistlover will be dealt with. Gistlover was on my neck for like a week. She was desperate to know how. In fact, I almost printed my details and sent to her that check.
I bought it with my sweat. She asked for details of people that owns the house, as in the builder of the house. She asked for their numbers for confirmation. If you know what Gistlover has done, imagine Mohbad died. Government ordered for corona inquest. Abi? And it was all and on. And the same government was watching Iyabo Ojo bullying Baba Mohbad to point of death. If Iyabo Ojo's hands are clean, I am not saying she's the one that kpai Mohbad, but if Iyabo Ojo's hands are clean, why did Iyabo Ojo harbor those that were with Mohbad 24 hours before his kpai? You see, there was a time, I remember vividly, around 80s, 90s. Do you know why we did not become bad boys or bad girls then? Because in an area, if 2 or 3 people are suspecting someone, I bet you police will pick that person up. '80s, '90s, when things are working in this country, when 1 or 2 people are complaining about one person, that person will be picked up for thorough investigation, but that person will be in cell for months. Wàá máa gbọ́ wọ́n ti gbé Kàbírù o, ẹ máa lọ lé lágbájá. If you look at my lifestyle, you realize that I don't make friends. Wàá máa gbọ́ ẹ máa lọ lé èèyàn lọ́wọ́ TV, because any day police are coming to pick that Kàbírù, everybody they met with Kàbírù will be picked up, and that Kàbírù will be in police cell for months. And that Kàbírù, first week, he may not see anything. Is that Kàbírù that will now expose all the bad people in that street? As a matter of fact, people were scared to make friends then, because if you happen to be a friend of Kàbírù, and Kàbírù want to indict you, but look at how people has been pointing at Iyabo Ojo for very long time. For very long time. Look at this Esabod. What will cost Nigerian government to extradite that bastard called Esabod? What will it take our government not to lock Esabod? At least Esabod could be a good scapegoat for the youth to take caution in blackmailing business. But the funny thing is that unthinkable people, unimaginable people are enjoying the way in likes of Esabod and Gistlover pull people down. If you know, you know. If you know, you know. If you know, you know. A country that is ready to work. What Esabod has done, my baby. Sorry, baby. What Esabod has done, is enough for Nigerian government to write a petition and bring Esabod back to this country, to serve an example for the youth. But when Esabod was doing it, do you know that these airport things that are happening, I have said it, Esabod and Gistlover will happen to everybody. It might be your working place, it might be your marriage, it might be in school, it might be, but Gistlover will happen to everybody. Gistlover will happen to everybody. Èyí tí wọ́n náà kùnà bí ẹni máa kú nínú flight, tó mú gbogbo ọyàn ẹ̀, tó yọ síta, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Everybody ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Gbogbo yín sì máa nọra yín pa káàkiri. Gistlover máa ṣẹlẹ̀ sí yín. Issue of my dearest father, K1, the ultimate. When they did my own jungle justice, ní Tom Jones,
Shebi Lizzy lalaseju. Shebi na another jungle justice that happened between my dearest father, K1 and the pilot. Is jungle justice between two of them. The lady that was dragged and they opened her breast, it was jungle justice. Those people that videoed that lady's breast, they saw how DPP thrown out Idumata case. Who are the government? We are the government. Tinubu is not the government. We is a democracy. We are the government. Those people that videoed the breast of that girl, and if there was justice for the Idumata case, those that videoed that lady's breast will be cautioned. Like, people that did this is what happened to them. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Kódà àwọn ọmọ yín sì máa nọra wọn pa nínú school tó máa ju táyà síra wọn lọ́rùn. Eri mi kí n dá sí mọ́ ẹ ṣẹ̀ṣẹ̀. Gistlover will happen to everybody. Esabod will happen to everybody. Mohbad will happen to everybody that is supporting Iyabo Ojo today. It's a matter of time. Those people that videoed that lady's nudity and posted it, they saw how DPP throw out Idumata case. When Esabod started destroying people with lies, she started it alone. And those unfortunate bastards, they were watching. Is government coming? No, the government is not coming. Is the rightful office coming? No, it's not coming. Esabod pull down Ajumobi, nothing happened. Pull down Alaafin, nothing happened. Pull down Ojaja, nothing happened. And the youth was like, nothing will happen. Let us choose this business as a lucrative business. Go to any police station today concerning Iyabo Ojo, Gistlover, and Esabod. In fact, you will know the reason why Lizzy Anjorin has become a speaker to defend herself. You think that when Iyabo Ojo started this thing, or when Esabod, Dorcas, gbogbo, when they started this thing, when we walk into any station, if our petition was being treated, so I will now be creating time to be talking for what? But when I realized that seems there is more honor to in likes of Esabod and Gistlover, in fact their own honor is more than some governors in the country. So bó ṣe rí nìyẹn, kò sí problem, kò sí problem, bó ṣe rí nìyẹn. Àṣé bó ṣe rí rèé, àṣé kò sẹ́jọ́ ńbẹ̀, kò sọ̀rọ̀, kò sí wàhálà. Èmi náà wá bẹ̀rẹ̀, mo bẹ̀rẹ̀ sí ní fún yín jẹ padà. Ẹ wá sa ẹni helicopter gbé mi. Esabod, helicopter kan bá gbé Lizzy, o mọ helicopter tó máa wá gbé wọ ni. Oní DSS ń ṣọ́ mi. Ṣé mo partake inú politics ni? Àbó gbọ́ pé mo fìbọn fọ́ èèyàn lẹ́sẹ̀. Àbí mo gbowó lọ́wọ́ èèyàn. Mo fìbọn fọ́ wọn lórí. Àbó gbọ́ pé mo lu jìbìtì rí. Gbọ́ mi dáadáa Esabod. Téèyàn bá sanwó olè fún mi lénìí, tó bá sanwó olè fún mi, tó bá ti kọjá 24 hours, no refundable ni. Tó bá fẹ́ gba owó ẹ̀ padà, let it be within 24 hours. Between 24 hours. Torí mo mọ̀ wípé kò sọgbọ́n tẹ́ ẹ lè dá, ẹ lè lọ wọ́ke, kẹ́ kó sákàùntì mi, kẹ́ wá lẹ́ẹ̀ra lẹ̀ mọ́, kẹ́ wá dówó gbowó yín, gbogbo style yín ò ní work.